Ẹ káàbọ̀ sí orúkọ lẹ́gbẹ̀ẹ́ fídíò tó wà lẹ́gbẹ̀ẹ́ mi aṣọ àbúlẹ̀ fún yẹn tí wọ́n ta ṣe ṣe bíbá pé tí àwa kò bá rí àwa kì í sọ ìkọ́ tó bá rí làwọn àwa sọ níbí ẹ̀wọ̀n oríṣiríṣi àṣírí ni wọ́n tú nínú fídíò wọ́n sọ oríṣiríṣi ọ̀rọ̀ ẹ̀wọ̀n tí wọ́n dẹ́kẹ́ ìgbà ọkọ ní ẹ̀dá ọkùnrin lórí ìkànnì ẹ like comment kẹ subscribe kẹ share àwọn fídíòs wa kẹ bá lè máa jẹ ìgbádùn àwọn content báyìí ní anytime tí a bá ti fi síta ẹ̀wọ̀n ká má fi pa pọ̀lọ̀pọ̀lọ̀ ká má fi pa ejò ká má fi àkókò ṣòfò ẹ̀dẹ́ká tó ojú abẹ́ ń pè. ẹ máa gbọ́ o and for those of you crying pé ẹ ń wá justice fún Mohbad tẹ bá study nǹkan tó ń ṣe fún mi lórí cyberspace o ní wákú tó pa Mohbad ó máa yí ẹ bọ́n ṣe bully Mohbad to death and I keep saying this, it's not Naira Marley or Sam Larry that killed Mohbad. I'm a lost síbi orí yẹn, but I want you to listen to this. Ògùn rẹ̀ sọ́mọ́ tó mú mi pé ṣé mo ní àwọn ọmọ ọ̀tá tó lè lọ bá Lizzy ó ní ẹ̀tọ́ nínú ẹ̀tẹ̀ ń bí ẹ o fẹ́ kó kúrò láyé mo ní ṣe ká pa ni Kwame ó ní ó ní ká pa Lizzy mo rẹ́ láì ṣe láì rò wọn ò rajà lọ́wọ́ wa. Do you know how many people it is succeed tí wọ́n ti pa? Do you know how many people it is succeed tí wọ́n ti pa? Tí ayé ò dẹ̀ fura. Ṣé mo yé èèyàn tí àwọn people ti pa? Ṣé mo yé èèyàn tó ti pa? All because àwọn ènìyàn speak up. You don't understand? Ẹ máa gbọ́. Tó mi pé ṣé mo ní àwọn ọmọ ọ̀tá tó lè lọ bá Lizzy ó ní ẹ̀tọ́ nínú ẹ̀tẹ̀ ń bí ẹ o fẹ́ kó kúrò láyé mo ní ṣe ká pa ni Kwame ó ní ká pa Lizzy mo rẹ́rìn lọ́kàsí rẹ́rìn ó mẹ́sẹ̀jì mi síta mo pé náà rẹ́rìn ó wá ní pé ó fẹ́ lọ bá godmother ẹ tí bá parọ́ ọmọ ẹ̀kún ọmọ ìjáde ó lóun fẹ́ lọ bá godmother ẹ pé ó máa gba 300 and 500,000 wá. Ó fẹ́ kó kúrò láyé mo ní ṣe ká pa ni Kwame ó ní ká pa Lizzy mo rẹ́rìn lọ́kàsí rẹ́rìn ó mẹ́sẹ̀jì mi síta mo pé náà rẹ́rìn ó wá ní pé ó fẹ́ lọ bá godmother ẹ tí bá parọ́ ọmọ ẹ̀kún ọmọ ìjáde ó lóun fẹ́ lọ bá godmother ẹ pé ó máa gba 300 and 500,000 wá. Ẹni tó ń sọ̀rọ̀ yìí òun lélẹ̀ mo ti fi hàn yín kan ní ìjẹta àti jẹrin wọ́n jẹ́ kí n fẹ́ nìyẹn ẹni tó ń sọ̀rọ̀ rẹ̀ máa fi hàn yín ara Instagram lé nìyẹn máa rẹ̀ ẹni tó ń sọ̀rọ̀ rẹ̀. This is the guy. Ṣé bẹ́ẹ̀ gbọ́? Lizzy ló máa fi kólẹ̀. This is the guy. Now, let me show you on Instagram. Let me show you on Instagram. Oh yeah. Oh man.
Lizard ló máa fi kúlẹ̀ pé wọ́n fẹ́ assassinate ọ̀tá mi. Sorry, that's the meaning. Pé Lizard ló máa fi kúlẹ̀, wọ́n máa assassinate ọ̀tá mi. Ẹ gbọ́ mi, pé Lizard ló máa fi kúlẹ̀, ìtumọ̀ ni pé àwọn máa assassinate ọ̀tá mi. Ẹ gbọ́ mi, this is another one. Láìṣẹ̀ láìrò, mo fẹ́ lè hàn yín lánàá, ẹ jẹ́ kí n tún fi hàn yín lẹ́nu, ẹ jẹ́ kí n fi hàn yín. Ẹ wo, wọn ò ralẹ̀ lọ́wọ́ mi, wọn ò ralẹ̀ o. We Nigerian youth, sorry, we Nigerian youth, we march to Lizzy house and finish her up. Sherry, another one, wọ́n fẹ́ finish ọ̀tá mi up. If she don't start with Faith Ojo, ṣẹ́tìrí ní ọjọ́ karùn-ún tí ọ̀rọ̀ Ọdúnmàtà ṣẹlẹ̀ rí, torí wọn ò rí ọ̀tá mi pa sínú Ọdúnmàtà. Let me show you honest. No, I'm coming. Let me show you another one. Let me show you another one. You all saw this again. You all saw this. Okay, the Jojo is the setup again, Abi. Only setup, so all. Okay, and he said, what you are doing is bad. Etiri. Now, watch this. Now, if Etiri don't show me by. And if court no do what we want. Sherry, we pay one really sọ̀rọ̀ bí ẹni tó ní influence lórí court yẹn gan. Wọ́n làwọn máa switch sí plan B. Àwọn máa switch to the other plans. Other plans ẹni pé kàn assassinate ọ̀tá èèyàn. Let me show people on Instagram. Let me show people on Instagram. Ẹ wo. Ṣé bẹ́ẹ̀ ti rẹ́ni tó ń ṣe show? So, address lady yẹn rí, phone number rí. Kó má dà pé wọ́n parọ́ phone number rí. Address lele nbo. Shop 74 Obasanjo Block Garaki International Market Abuja. Phone number rí. Ó ní if court bí báyìí náà ti wá video nù lé mi. Tó ti wá ya gbó nù lé mi tó ti post ẹ̀. So ó ní if court no do wetin we want, we switch to other plans. Ṣé ti rí wọn? If court no do wetin we want. So nǹkan tó ń sọ ni pé àwọn ti tẹ́lẹ̀ court àwọn làwọn ní court. Ó ti yín. Àwọn ti bribe wé ara àwọn wọ court. Ṣé gbọ́ if court no do wetin we want, we switch to other plans. Ẹ ti rí now. Let me show you this. Ẹ ti rí. Ṣé mọ̀ pé ìgbà tí ọ̀rọ̀ Faith Ojo jáde, mo challenge Faith Ojo pé kó mú evidence ibi tó ti ralẹ̀ wá lọ́wọ́ mi. And up till now, Faith Ojo ti mú document ibi tó ti ralẹ̀ ní ọwọ́ mi. Ṣé ti rí. Attacking my business, attacking my family, attacking my children, attacking my life. And so ní broad daylight, ẹ fẹ́ fi 300,000 naira pa mí, ẹ dẹ̀ fẹ́ kí n dákẹ́. We Nigerians youth, we march to Lizzy Anjorin's house and finish her up. If she don't start with Faith Ojo, watch out and see how far we will go to stop her from content. Eshari, rento post. Shetiri. For many charger for phone. You don't understand. We have to keep talking because you don't know when they will strike. We don't know when they will strike. Wọ́n sọ fún bàbá àti ìyá Mohbad
nígbà tó fẹ́ strike Mohbad. So we have to keep talking. If I post anything on my page, you comment rubbish, wàá gba èpè. Kí ni mo sọ fún ẹ? Ó di dúró sórí ọwọ́ ara ẹ. Ọ̀rọ̀ court. Mẹ́wàá ṣẹlẹ̀ ní court, but I'm not ready to discuss it. I'm not here to destroy anybody's life. I'm not here to defame anybody. I'm not here to destroy what they've worked for all their life. I'm not here to come and discuss everything that happened inside the courts. Kókó ni wípé God has given us victory. And this is the best wedding gift God has given to me in the month of July. The most annoying part of it is this. I want to advise you as an individual. When you want to hurt people, think twice. I remember the day they videoed my house and posted it on the internet because of court letter. Mo sọ fún Ọlọ́run. Mo ní tí n bá jẹ̀bi. Mo ní kó wò mí níran. Mo ní àmọ́ tí mi ò bá jẹ̀bi. Mo ní gbogbo àwọn tó wá fídíò nínú ilé mi yìí. Mo ní jẹ́ kí wọ́n ṣe ẹ̀sín àgbáyé ní ìlọ́po ìlọ́po. Ẹni tó bá ní fídíò ẹ sábọ́ọ̀dù kò fún wa. Ẹni tó bá ní fídíò ẹ sábọ́ọ̀dù kò fún wa. You don't understand? I told my God, I said, God, gbogbo ìṣẹ̀dá tó fídíò inú ilé mi má jẹ́ kán jèrè ọmọ. Àdàbí tó bá jẹ́ lórí òtítọ́ ni wọ́n fi fídíò inú ilé mi. Jẹ́ kí gbogbo nǹkan tán kó jọ jẹ́ kó ti ojú wọn bàjẹ́. Jẹ́ kí àṣírí wọn tú. Jẹ́ kí ayé wọn bàjẹ́ ju tàtẹ̀yìnwá lọ. Jẹ́ kó tán fún wọn. Jẹ́ kán dẹni ẹ̀sìn. Video in my compound. Plate number of my cars. Posting it online. Èmi mọ̀ pé àwọn gba master degree nínú kan bá tèèyàn jẹ́ kó subject àwọn èèyàn sí public ridicule. Mo sọ fún Ọlọ́run ọba. Mo sọ fún. Ní gbogbo ìgbà tí n bá ń dáṣẹ̀ wọ kóòtù yẹn, mo máa sọ fọ́lọ́run pé tó bá jẹ́ pé tòótọ́ ló wà, tí n bá jẹ̀bi o lè máa wò mí ràn. Àmọ́ tó bá jẹ́ wípé àwọn tó gbé mi wá bí ló jẹ̀bi, jẹ́ kán ṣẹ̀sìn. You don't understand? So many things happens. And the worst part of it is calling my name on interview, lying against me that mo ń bẹ̀bẹ̀ ní court. Ọjọ́ tí olórí burúkú kan parọ́ mọ́ mi pé mo ń bẹ̀bẹ̀ ní court. My lawyer said, mẹ́ṣọ́, ṣé ẹ lọ́lọ́run mọ́ ni mo ní mo lọ́lọ́run? Ó ní tẹ́ bá lọ́lọ́run ẹ gbọ́dọ̀ sọ nǹkan kan. Ó ní bóyá ẹ̀yin lẹ bẹ̀bẹ̀, àbáwọn náà bẹ̀bẹ̀. Ó ní ẹ jẹ́ ká fọwọ́ lẹ́rán ká máa wò ó. Mo dẹ̀ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, gbogbo yín ẹ rí mi, ẹ rí level of maturity mi. Tí n bá grant interview, mo máa centralize interview mi to promote my name, my brand, my family. I had never centered my interview to bring anybody down like the way they used to do. I repeat, everything about them, the blackmailers,
Every opportunity they have on social media is to destroy innocent people, is to bring people down. I've granted many interviews. Give me one interview. Just give me one that I have used such opportunity to bring down maybe my parents, my helpers, my family, my friends, even my enemy. I have been on my own. I have been on my lane. I've been doing my things by myself. All my life is all about me. All my life. Timba new opportunity to follow grant interview. I promote my business. I promote my life. You will never see me subjecting people to bully. I do my interview. In fact, if I had issue with you, if they ask me about you, I would rather laugh and crack jokes. If I'm lying, prove me wrong. But because these blackmailers, these evil people are extremely desperate. Imagine looking for 300,000 naira to eliminate my enemy. Looking for just 300,000 naira. Imagine if they had succeeded. They would have lied that it was Arike or Mr. Lawal. The same thing they pinned Mohbad's death on Naira Marley's neck. You don't understand? I appreciate all of you tonight. But I want you to know something about the court case. Even if I want to talk about the court case, not today. And I don't think I want to talk about it. But mo dúpẹ́ lọ́wọ́ lawyer mi lẹ́ẹ̀kan sí. That man is a very smart man. My lawyer is a very smart man. And he's a very matured man. Because they bullied this man. They really bullied him. The moment they realize that they are in trouble, they start bullying the man. But go give up. Go care. Go keep pushing. Àwọn tó ṣe kéèsì Dúmàtà. Àwọn tí mo sọ wípé wọ́n tàn mí pé kí n gbé kéèsì mi kúrò lọ́dọ̀ Adéníjì kí n gbé wá sí ọ̀dọ̀ àwọn tí wọ́n fi lọ yọ kéèsì yẹn kúrò ní court. The same set of people. Lọ́lọ́run bójú wọn jẹ́ báyìí. God bless you. Ayọ̀nú. Wọ́n tún survey, wọ́n rìn níwájú ilé mi, wọ́n rìn lẹ́yìn ilé mi. Wọ́n tún sọ pé àwọn ní kànáà táwọn máa ti ọ̀tá mi sí. Maybe I'll bring the video. Maybe tomorrow or next tomorrow. You don't understand? Àwọn tó dẹ̀ àwọn tó ń rán àwọn ọmọ yìí ojú ayé náà ṣe ń donate online. Ojú ayé. You don't understand? Today is another beautiful day. I appreciate my husband. I really appreciate my husband. Egun jẹnu jẹ́jẹ́ mutí. Akíkanjú ọkùnrin ogun. Ọlọ́gbọ́n ẹ̀dá. Ọ̀mọ̀ràn ọkùnrin. Ọmọ Ìbàdàn tí ò kí ń jagun bí ẹrú. Ọmọ alára mese. Ọmọ àpèjọyè. Ìbọn ọmọ lálẹ́kùn. I appreciate my husband tonight. He's a man of honor. And I can attest to God's grace on our family. The blue lace, yes. It comes with invisible sequin. Invisible. This is a very nice luxury fabric. This is luxury. This is not normal.
You don't understand? And I appreciate everybody around me. I appreciate everybody around me. And I appreciate that my brother is watching me. I appreciate him. Mi mọ̀ pé kéèsì máa yá báyìí. Mi mọ̀ pé kéèsì máa yá báyìí. But concerning the court case, I'll still talk more about what is going on about life, but not about the court case. I have to respect my country. I have to respect the nation. I have to respect the system. If we want a better Nigeria, then we must stand as an example. My husband is highly intelligent. He's a go-getter. He's a go-getter. Highly intelligent man. Ojú tí ọ̀tá o. Ojú tí ọ̀tá. Ọ̀tá end up láti fi ẹnu gbégbé lára ògì. Ay. Kí ni mo lọ́tà ṣe? Mo dúpẹ́ lọ́wọ́ jàre sister mi. Z mama. Mama Debimpe. Warriors all over the world. Ẹ̀yin olólùfẹ́ mi. Ẹ̀yin tẹ́ ń bá mi rajà. Ẹ̀yin tẹ́ ń bá mi ralẹ̀. Ẹ̀yin tẹ́ ń bá mi raṣọ. Mo fi ọlá ẹni yìí. Mo fi ṣàdúrà fún yín. Inú yín á dùn kalẹ̀. Ẹ̀yin tẹ́ ń bá mi ralẹ̀. Ẹ̀yin tẹ́ ń bá mi ra aṣọ. Ẹ̀yin tẹ́ ń bá mi ra body creams. Ẹ̀yin tẹ́ ń bá mi ralé. Mo fi ẹni yìí mo fi ṣàdúrà fún yín. Ẹ̀yin kan wà ń ṣàdúrà fún mi. Ẹ fẹ́ rajà mo kò tí ì sí agbára. Mo fi ẹni yìí ṣàdúrà fún yín pé ara ò ní gbénu yín dà. Bí mo ṣe ń yọ àwọn aṣọ ẹlẹ́yọ kọ̀ọ̀kan, bó ṣe ń wùn yán máa wùn ẹlẹ́dàá yán dẹ̀ máa wùn àpò yín. Gbogbo ẹ̀yin abiyamọ tẹ́ wá dúró tì mí. Àwọn ọmọ yín ò ní pàdé lénìí ní ẹ̀dá. Bí Ọlọ́run ṣe fi ẹ̀mí àwọn eléni ní mi bó ṣe fi ṣe ìrúbọ fún ọ̀nà ọ̀la mi. I remember there was a day Ashabikiri was bragging that they know so person, they do this, they do that. I'll come and play the video maybe tomorrow or next tomorrow. Ashabikiri was bragging. She was bragging. Mi ò mọ̀ béèyàn kan yín ṣe fẹ́ dúró ní méjì méjì. Mi ò mọ̀ bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe. Mi ò mọ̀ bẹ́ẹ̀ fẹ́ ṣe. Mi ò mọ̀ béèyàn kan yín ṣe fẹ́ dúró ní méjì méjì. Let me tell you something. Ilé ayé yìí. Okay, thank you sis. Ilé ayé yìí. Nílé ayé tá wà yìí. Nílé ayé tá wà yìí. Stay away from people's issue. People are going through a lot. Ìwọ nìkan kọ́ ló ní ìdí owó. Má bà tèèyàn jẹ́ mọ́. Má pọmọ lọ́mọ lẹ́kún jayé. Má ṣèkà mọ́. Má gbọ̀nù ẹ̀bùrú. Má máa ṣe bí olórí burúkú, má máa ṣe bí àjẹ́. Gbogbo ìṣẹ̀dá tó ṣèkà fún, none of them will move on. They will haunt you. Kó tó ṣèkà fún yàn máa measure ẹ̀. Má máa ṣe ìkà bí kéèyàn kú fún yàn. Ìṣẹ̀dá tó bá ń ṣe ìkà fún bí kó kú, gbogbo ohun tó bá ní ló máa fi destroy ẹ.
Atakoro wọnú àdó ẹ̀wọ̀n òbí yálà yẹ ẹ̀dá kó gbọ́mọ ẹ̀wọ̀. Mo ti sọ fún yín bíbá ogun ní ṣi ni mú èpè òkín ṣì yànjà. Àṣàsí wà, àránsí wà, èpè wà, àdàbí wà, ègún wà. Avoid anything that has to do with spiritual. Kó má bàa ráre kú lọ́jọ́ alẹ́. How can you be stalking people as if o fẹ́ kán kú? Báwo ló ṣe gbọ́n bó ṣe death certificate ẹni tó wà láyé? Báwo ló ṣe gbọ́n pé kẹ́ mú international passport èèyàn kẹ́ post ẹ̀? Ta ló kọ́ yín bẹ́ẹ̀ ṣe lè kọ lẹ́tà sí embassy against ẹni tí kò ṣẹ̀? O máa ráre kú tọmọtọmọ ẹni tó bá wúrú wà bẹ́ẹ̀. Ààrẹ májà kan ò sí, ajàmárẹ kan ò sí. In life, àwọn kan máa ṣe dáadáa jà àwọn kan lọ. Learn how to take defeat and move on. Learn from those that are making it so that you can overtake in future. It's true. You don't understand? If you don't learn from people that are making it, you can never overtake. Instead of you to learn how to catch fish, you will destroy the boat, push the owner of the boat into deep sea because you don't want the world to see them again. Forgetting the fact that ìdílé kan tẹ́ ń bí wo lulẹ̀ ẹgbẹgbẹ̀rún èèyàn ló ń jẹun lábẹ́. Shame on you, evils. Ashabikiri, shame on you. Shame on you, Ashabikiri. Shame on your generation. Shame on your porimo popo yala yaba panlaku baba ẹ. Bá mi pé manager pé video Ashabikiri tí mo ní kó fún yín. Oni dá kí má analyze video. Shame. Èèyàn méjì lè jà. Learn how to move on. But destroying people and telling them to move on. Kò sí move on. Kò sáyè pé a fẹ́ move on bí. Kò sí. Ìwọ ni kó lọ wá ṣẹ̀ṣẹ̀. When people don't look for your trouble, do not look for their trouble. Ma polówó ọjà ẹ attack mi. Ma jó ẹ attack mi. Mi ò wá bá yín ẹ lórí láyé ẹ wá lé mi. Ẹ wá sí ṣọ́ọ̀bù mi. Ẹ tún wá lé fẹ́ fi 300,000 naira pa gbogbo ọmọ tó tara yín jáde. Ẹ wá fẹ́ kí n dákẹ́. Níbo ni mo ti fẹ́ dákẹ́? Until everybody in this gbogbo orí burúkú tẹ́ ń ṣe yìí. Until tán bá bring in wá sí justice. Kò sí evil kankan tẹ́ ṣe tó máa go untouched. Kò tí sí. A lè fún yín ní months or years. Ká fi material yín, ká fi jẹ́ káyé mọ̀ láti create awareness. But you'll be brought to book. Kò tí sí. Ẹ ń wá 300,000 ẹ fẹ́ fẹ́ pààyàn. Odidi èèyàn nílùú tó lọ́ba. Nílùú tó lọ́ba tó níjòyè. Ẹ fẹ́ fi 300,000 pa ògo ìdílé. Nítorí pé kò sanwó mọ́ London Gistlover. Shame on you, Ashabikiri. Ègbé ni fún ẹ àti gbogbo àwọn orinṣẹ́ ẹ. Ègbé ni fún ẹ àti gbogbo àwọn orinṣẹ́ ẹ. I remember when you took me to Ilorin, Ashabikiri, you said ìwọ abániwọ́ràn bá àrídá. Àbí bẹ́ẹ̀ kọ́? Mo rántí pé ẹ lọ sí zone 2 náà níjọ́ kan. Ashabikiri, ó wá ra TV síbi tó ti ń pààkì Sundogs.
ó fẹ́ fi screen video àbí ó fẹ́ fi telefise àbí bá lè fẹ́ sọ ó ṣáà fẹ́ fi show bí wọ́n ṣe mú àwọn ọmọ ẹ tó máa mọ sàárè wọn. Ó lọ ra TV ó gbé sí shed yẹn ó gbé TV yẹn láti inú yàrá ẹ ó gbé sí shed yẹn torọ́ ti sọ fún ẹ wípé wọ́n ń bọ̀ láti zone 2. I remember vividly it was 3 days to my event at Oriental. 3 days to my event at Oriental. You don't understand? Unfortunately for you, Ashabikiri, Oshubulule o le dìde mọ́. 300,000 láti pa odidi èèyàn. Until justice is being served. No retreat, no surrender. No going back. Ìwọ àtàwọn ọmọ ogun ẹ tó ń lò inú àwọn ọmọ ní tíátà àtàwọn Facebook user. Ó rí wípé nígbà tí rí ayọ̀ mi dé inú mi dùn. Ó rí pé gbogbo yín ojú kan náà lẹ wà tẹ́jọ́ ń ṣubú papọ̀. Ǹjẹ́ rí kí wá sọ̀rọ̀ kóòtù láti fi wá èèyàn tó máa bá mi bá tèèyàn jẹ́. Ǹjẹ́ rí kí wá brag nípa ọ̀rọ̀ kóòtù. Ǹjẹ́ rí kí wá sọ nǹkan tó ń ṣẹlẹ̀ ńbẹ̀ nítorí àti máa ti àwọn ọmọ ọlọ́mọ ní TikTok láti lọ forí gbẹ èpè àbí láti rí ẹ̀wọ̀n gbére. Despite the fact wípé òfin mọ nǹkan tó ń ṣe ó lè rí mi kí n discuss ọ̀rọ̀ òfin lórí cyberspace. Education is not a scam. Education is not a scam. Èmi ò dẹ̀ ready àti sọ nǹkan tó ṣẹlẹ̀ nínú Ìlọrin ní kóòtù Ìlọrin aṣá discuss ẹ̀ ń bí aṣàwàdà ni. Nǹkan tó ṣẹlẹ̀ ní kóòtù lẹ́ni aṣàwàdà náà ni. Bá mi pè manager mo ní di video. Ta ló ní video yìí tá Ṣàbíkiri ṣe. Mo gbọ́ tó ń sọ wípé káwọn kan tó bá ní kéèsì pẹ̀lú mi kán lọ wá good lawyer. Èèyàn kan ló ń sọ fún mi kó sọ bẹ́ẹ̀. Ṣé ẹ gbé good lawyer lọ Ìlọrin ni? Ibi tẹ́ ti ṣẹ̀sín lé ní Ṣàbíkiri ẹ ní good lawyer náà. Ẹ̀yin tẹ́ lọlé onílé tẹ́ mú kámẹ́rà tẹ́ video compound èèyàn. Court letter tẹ́ lè serve sí office ẹni yẹn o tẹ́ lè serve ẹ̀ sílé ẹ video compound ẹ̀. Ẹ tún video ojú ọmọ ẹ̀ mọ́. Ẹ̀yin èèyàn wo mọ́ yẹn serve court letter. Ó mọ̀ pé ogun ló ń ṣi ni mú èpè ò kì í ṣìyàn jà. Kí lẹ tí rí? Ẹ farabalẹ̀ fọ́lọ́run. Ibi lẹ ti máa gbọ́n. Wọ́n she posted. Kí ni mo sọ fún yín? Ẹ wo mọ́ yẹn serve court letter ẹ wò wọ́n. Mi ò rí irú ẹ̀ rí. Bọ́n yẹn máa serve court letter rí. Ó mú wáyé o. Ẹ má bínú. Ìwọ̀n pé tó wà lẹ́yìn ẹ̀fà jèjì lọ. Ẹ má bínú iná ti lọ. Bọ̀ iná kékeré kan wà níbí. Èwo lélẹ̀ iná. Ẹ wò. Let me remove the. Ẹ wo bọ́ yín serve court letter. Àbí bẹ́ẹ̀ ṣe ń serve court letter kọ́ rè. Ẹ wo bọ́ yín serve court letter. Ẹ bọ́ yín serve court letter. Àbí bẹ́ẹ̀ yín serve court letter kọ́ rè. Ẹ wò. Wọ́n á tún gbé sórí íńtánẹ́ẹ̀tì. Ọmọ pogun ní ṣi ni mú. See how they serve court letter. See. Is this how to serve court letter?
ẹ rí pé wọn ò bójú minor ta lẹ rí tó ti wúrú wà báyìí rí in history ẹ rí wọ́n ti ṣọ́ ìgbà tí ọmọ ń bọ̀ láti school wọ́n dúró sẹ́gbẹ̀ẹ́ ilé wa wọ́n ṣọ́ bọ́mọ mi ṣe ń dé láti school ṣé gbọ́ mi ìgbà yẹn náà máa ná fẹ́ lẹ court letter wọ́n wá fídíò ojú ọmọ ẹ ti rí nǹkan tó ń ṣe ẹ ti rí nǹkan tó ń ṣe wọ́n hang around ṣé court letter non serve ń bí àbí nǹkan míì non serve ẹ wò dáadáa court letter with house survey mi ní wáyín tì is this how to ṣé ta ló ṣe báyìí fáwọn rí ta ló ṣerú eléyìí fún wọn rí is this how to serve court letter ẹ wò ta ló ṣe báyìí rí wọ́n dẹ̀ máa pariwo èèyàn kan búlé èèyàn kan o ṣé Sam Larry ṣe tó yìí ṣé Sam Larry ṣe tó eléyìí ṣé Sam Larry ṣe tó eléyìí àbí Naira Marley ṣe tó eléyìí mò ń béèrè àbí tí nǹkan kan bá ṣe mí àbáwọn ọmọ mi ẹ mú wọn dáadáa ẹ wò ó ṣé Sam Larry ṣe tó eléyìí ṣé Naira Marley ṣe tó yìí ṣó ṣe tó yìí no let's be sincere ṣé Sam Larry àti Naira Marley ṣe tó yìí ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní bọ́ láti inú ogun kan sí kan àdàbíjà ò jẹ́ pé ẹ wò ó wọ́n ẹ máa ń sáàbù court letter rèé òun rèé ẹ wò ó ẹ wò ó wọ́n ẹ máa rí wọ́n á mú gbogbo plate number ilé wọ́n á fídíò ilé pẹ̀lú ẹ̀rí survey plan lé òun rèé wọ́n á post ẹ̀ sí íńtánẹ́ẹ̀tì ẹ wò ó òun rèé ẹ sábọ́ọ̀dù dẹ̀ ló máa kọ́kọ́ bá wọn post ẹ̀ òun rèé ṣé Sam Larry ṣe tó yìí ṣé Naira Marley ṣe tó eléyìí mo ń béèrè ẹ kúkú mọ̀ ẹ wò ó wọ́n ti hang around ẹ̀rí pé ọmọọṣẹ́ ń dé láti school ni ẹ máa ṣẹ̀sìn tọmọtọmọ yín kúrò láyé ni gbogbo yín tẹ̀ ń wúrú wà báyìí bẹ́ẹ̀ bá bí gbọ́ ọmọ gbogbo yín tẹ̀ ń wúrú wà báyìí tẹ́ ẹ máa lọ máa fídíò àwọn ọmọ ọlọ́mọ tẹ́ ẹ máa fẹ́ subject àwọn èèyàn nítorí court letter bẹ́ẹ̀ bá bí gbọ́ ọmọ ẹ mọ sàárì àwọn ọmọ yín á ṣẹ̀sìn kúrò láyé inú á ṣẹ̀sìn kúrò láyé ni àbí is not supposed to be online ẹ̀rí kí n sọ̀rọ̀ ń gbogbo ìgbà tó ń ṣorí burúkú yìí ẹ̀rí kí n sọ̀rọ̀ ẹ̀rí pé mò ń rẹ́rìn ni torí ogun ní ṣi ni mú èpè kì í ṣìyàn jà ẹ̀rí pé kí ni mò ń ṣe mò ń rẹ́rìn ni mò ń rẹ́rìn ẹ̀rín mi dẹ̀ yé mi torí ọmọdé ò mọ ògùn ó ń pè lẹ́fọ̀ọ́ àbí a kú a wà láyé o a kú o a wà láyé nǹkan kan ò ṣẹlẹ̀ ẹ̀yin èèyàn ẹ jọ̀ọ́ ṣé bá yẹn sáàbù court letter rèé ṣé bá yẹn sáàbù court letter rèé ta lẹ́ni tó ń sáàbù court letter báyìí tó bá fẹ́ sáàbù èèyàn tí ò ní ọ́fíìsì ṣé bẹ́ẹ̀ mi ń sáàbù wọn ní court letter ǹjẹ́ rí mi kí n ṣe báyìí rí that is how bitter and how evil ẹ wálé ń wá nǹkan tó pa Mohbad kiri ẹ máa wá kiri Ọlọ́run á fún yín rí ẹ túbọ̀ máa wá nǹkan tó pa Mohbad kiri ẹ wò ó court letter tán sáfún Nàìjíríà Àṣàbí kiri ló kọ́ máa bá wọn post ẹ̀ pẹ̀lú plate number everything ẹ wò ẹ wò ẹ wò wọn ẹ wò ẹ wò ẹ ti rí gbéwìrì of Idumata land grapper bóde o àwọn court need your attention wò wọ́n wá gbé plate number gbogbo ẹ̀ wọ́n á ya gbogbo lé
ẹ ti rí I dey posted Oba's face wọ́n ṣe ń ṣe nìyẹn bọ́ẹ̀ ń ṣe nìyẹn ẹ wá sọ pé àbí mo ti move on ni lẹ́yìn ìgbà tẹ́ ti post ojú ọmọ mi àfún court letter yín àṣẹ̀ṣẹ̀ jọ bẹ̀rẹ̀ ẹ wò ẹ ti rí plate number rẹ̀ wọ́n post gbogbo structure ẹni tó gbé yín lọ kóòtù Nàìjíríà ló máa wà o kẹ́ lè bá mọ̀ pé wọ́n jọ ń ṣiṣẹ́ pọ̀ wọ́n jọ wà papọ̀ ni wọ́n jọ ń ṣiṣẹ́ pọ̀ ẹ wò wọ́n ẹ máa mú gbogbo ẹ̀rẹ́ ẹ wò ẹ rí wọ́n á ní àwọn ń wá ẹni tó pa Mohbad Ọlọ́run á fún yín rí o Ọlọ́run á fún yín rí o ìjọ tí mo ti rìn èmi ò rírú àwọn èèyàn báyìí rí mi ì tí ì rí ẹ̀dá tó wíkẹ́ẹ̀dì báyìí rí ìgbésí ayé mi ì tí ì rí ìgbésí ayé tèmi o mi ì rí rí èmi ò rí rí o èmi ò tí ì rí rí ìmí ìtúre wọ́n bá sáàbù yín ní court letter bó ṣe máa dórí Amebo àti Gistlover ẹ̀ ní mọ̀ orí Amebo àti Gistlover láti máa rí court letter wa oríṣiríṣi ẹ wo eléyìí sìn orí Amebo àti Gistlover náà post ẹ̀ sí police invitation ẹ wo gbogbo details wa ẹ wo gbogbo details wa ẹ wo details ọlọ́pàá náà police invitation ni o láti zone 2 headquarter ẹ já wo date ìdá ibo ni date wa ẹ rí pé few days tí mo fẹ́ ṣe party ni ẹ ti rí a ṣe party wa lórí enter ní date wo December 15 àbí ẹ ti rí ẹ rí nǹkan tó ń sọ wípé December 4 ni wọ́n competition yìí 3 days to event náà fẹ́ wá gbé wa nílé ìgbà tọ́lọ́pàá investigate matter náà ní kí n máa lọ lé mi ṣùgbọ́n ti gbé sórí Gistlover àtàmẹ̀bọ ẹ ti rí wọ́n ti gbé sórí Gistlover àtàmẹ̀bọ ẹ ti rí bí ẹ wò wọ́n ti gbé ẹ̀rí ṣẹ́ríkórí Amebo ló wà ṣẹ́ríkórí Amebo ló wà. This document supposed to be a private document àwa ò tí ì rírú eléyìí rí ẹ jẹ́ n tún fi hàn ẹ̀yin ará Facebook àwa ò rírú ẹ túbọ̀ máa wẹ́n tó pa Mohbad ẹ máa Ọlọ́run fún yín rí ẹ wò àwa ò rírú eléyìí rí o this supposed to be police document ẹ wò orí Amebo Gistlover orí Amebo Gistlover failed actress orí ẹ̀ lẹ́ ti máa rí tó ti máa post ẹ wò eléyìí sìn this is confidential document letter of invitation wo gbogbo document wa rí phone number ọlọ́pàá rí phone number ẹ ti rí láti Nàìjíríà ẹ wá lẹ́ ń wá nǹkan tó pa Mohbad Ọlọ́run á fún yín rí ṣebí ẹ ń wá nǹkan tó pa Mohbad ẹ túbọ̀ wá wọ́n dẹ̀ ní kẹ́ ẹ lọ pa Sam Larry kẹ́ ẹ pa Sam Larry ó búlì Mohbad ṣé Sam Larry àti Naira Marley ṣe ilé ó ṣe tó ilé fún Mohbad mo ń béèrè ẹ já gbé ọ̀rọ̀ Gistlover ti sẹ́gbẹ́ kan ẹ já gbé ọ̀rọ̀ Gistlover ti sẹ́gbẹ́ kan ẹ gbé sẹ́gbẹ́ kan ẹ já lọ Gistlover ẹ já gbé ọ̀rọ̀ kóòtù sẹ́gbẹ́ kan ẹ já gbé ọ̀rọ̀ kóòtù sẹ́gbẹ́ kan ẹ já wọnú kéèsì Gistlover bọ́ síbí báwo ló ṣe rí dọ́kúmẹ́ǹtì tó post ẹ̀ sí péjì ẹ̀ ta ló fún ẹ láwọn dọ́kúmẹ́ǹtì báwo ló ṣe rí àwọn dọ́kúmẹ́ǹtì báwo ló ṣe rí báwo ni gbogbo dọ́kúmẹ́ǹtì ṣe dọ́wọ́ ẹ̀ Gistlover ṣé gbogbo àwọn dọ́kúmẹ́ǹtì Mohbad bó ṣe ní gbogbo ẹ̀ lọ́wọ́ rẹ̀ ló ṣe jí fóònù ẹ̀ ló ṣe delete iCloud ẹ̀ ní tí ìráyè tiẹ̀ wá jẹ́ ṣégeyà ọ̀rọ̀ kóòtù lẹ́gbẹ̀ẹ́ kan bẹ́ẹ̀ yẹn we don't discuss about court what happens in court no leave it what happens in court end in court but Gistlover èmi àti ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o kò ń ṣe ọ̀rọ̀ kóòtù ni mo sọ ọ̀rọ̀ kóòtù àtàwọn tàjọ gbéra lọ kóòtù has nothing to do with Gistlover ọ̀tọ̀ àwọn tàjọ gbéra wa lọ kóòtù ọ̀tọ̀ two different things ni ó ti yẹn two different cases lélẹ̀ àwọn tàjọ gbéra lọ kóòtù ọ̀tọ̀
èmi àti Gistlover àmẹ́bọ̀ Gistlover failed actress ọ̀tọ̀ọ̀tọ̀ ni ó ti yẹn but nǹkan tí mo kàn fẹ́ sọ fún ẹni wípé mindset ẹ ní nǹkan tó máa become tó bá yẹ pé mindset ó máa jí wàá wò pé àwọn fẹ́ bálágbájá náwó ẹ̀ ṣé bó sọ pé olówó ni àwọn lọ́ọ̀yà ẹni ìdí owó ó máa jẹ̀bi bó máa ṣubú bọ̀ ni torí ẹni tó ń rò pé ó fẹ́ bá náwó yẹn o ò mọbi tó ń tojú bọ̀ o ò mọbi tó ń korí bọ̀ o ò mọnú àgbo tán ti wẹ̀ tó bá ti jẹ́ pé ìwọ nígbésí ayé tí ó máa ń ba tèèyàn jẹ́ kiri ni sórí tó bá ti pẹ́ tó ti ń ba tèèyàn jẹ́ ó máa padà pàdé àgbákò wàá pàdé àgbákò gidi torí ẹni tó dájú lé pé ó fẹ́ ba tiẹ̀ jẹ́ yẹn gbogbo ẹran kọ́ ni jíjẹ o gbogbo ejò kọ́ ni jíjẹ gbogbo aláǹgbá kọ́ là ń lẹ̀ kò mọ́ kò yé nǹkan tí mi sọ gbogbo èèyàn kọ́ nìyàn ba tiẹ̀ jẹ́ o sórí nǹkan tí Yorùbá ṣe máa ń sọ fún wa wípé rọra ṣe ni wípé wàá lọ dá orísun ẹlòmíì wàá dá orísun ẹlòmíì yẹn ń di ẹnìyẹn láyé ẹ amen Ẹwà of Lagos ìtìjú ẹ ní ipò àṣàmẹ́gun báwo lára ẹ agbọ́ ti kú làbólẹ̀ alpha aṣábíkiri èwo nu yín ló fẹnu gbégbé lára ògiri èwo nu yín ló dìngbẹ́ èwo nínú yín olórí burúkú awáyé má ṣe rere kan tóun náà ń bá wọn póòsì ilé mi tó lóun former actress àbí kí ló pe rẹ̀ àwọn bunch of failed actress báwo wà ní alpha ṣe wà òkè ṣe rí pọ́lọ́hún tóbi jẹ̀dá lọ ẹ rí bẹ́ẹ̀ ṣe yọ ṣubú ẹ rí bójú ṣe tì yín wọ́n lè tún plan nǹkan míì ṣé o rí nǹkan tó ṣẹlẹ̀ sí yẹn náà ń pè ní edism ọmọ kan tó ń pè ní edism ọmọ kan tó ń pè ní edism èdì ló mú yín èdì mo lè gòkè mo lè sọ mo lè bá ti lágbájá jẹ́ èdì ló jẹ́ kẹ́ ṣubú dànù èdì ló bá ti yóò mọ̀ pé èdì ló mú yín lọ́wọ́ structure nǹkan tó ṣẹlẹ̀ yẹn wàá rí i pé èdì ni agbẹ́dìyẹ jáde láago kan òru wàá máa gbọ́ worowóró film trick ló pè é wọn lógun ní ìṣini mú èpè kì í ṣì yànjà ọmọdé búrò kó ń bojú wẹ̀yìn òòjọ́ ló rò pé olúwéré máa pa ẹ́ àdàbí tó bá lọ́wọ́ ní ìdúmọ̀tà wọ́n ní gbẹ̀jẹ̀ lẹ́ni o láti bí oṣù kan sí yìí tí wákàtí ọwọ́ yìí ń ṣe àṣẹlẹ́yà àgbáyé edism ni edism ìwọ kẹ ṣé bí wọ́n mariwo pa online ó máa yé èèyàn bàjẹ́ lọ́nline ayé tí ẹ̀gbọ́n àbàjẹ́ kanlẹ̀ tọmọtọmọ ẹ̀ Gistlover tí á bàjẹ́ kanlẹ̀ tọmọtọmọ ẹ̀ wàá ṣẹ̀sìn káàkiri àgbáyé ìwọ ó máa ráre kú ni ó máa rágó kú ni Gistlover àti gbogbo ẹ̀yin ìṣẹ̀dá bíi Gistlover nínú ayé gbogbo àwọn olólùfẹ́ mi ẹ máa ráre kú ni mi ò rí ẹni tó wicked tó ẹ Gistlover mi ì tí ì rí ìwọ àtàṣàbíkiri a ti kúrò lórí ọ̀rọ̀ kóòtù o a ti fà wọ́n yẹn lé àwọn tájọ lọ kóòtù a ti kúrò lórí kéèsì wọn àwọn tájọ lọ kóòtù kọ́ là ń bá wí o orí Gistlover láwà báyìí o ẹ sábọ̀dù ṣé bó sọ pé ó lálàá ó láburú kan máa ṣẹlẹ̀ sí ẹ olóòlàlà last week àbí 2 weeks ago àṣàbíkiri olóòlàlà ó láburú ńlá kan ń bọ̀ tó fẹ́ ṣẹlẹ̀ sí ẹ tí mo fi sọ fún ẹ pé o ò ríran sí Anna ọmọ ẹ títí ẹ ti bàjẹ́ láburú tó ló fẹ́ ṣé mi ò sọ fún ẹ pé wọ́n láburú máa kàn tọmọtọmọ ẹ àtàwọn tó jọ ń kó kiri àtàwọn tó ń kó ẹ kiri
Ew. Gistlover. Adotoshi amebo Gistlover failed actress. He walk àfi tí ó bá sí Ọlọ́run. Àdàbí tó bá jẹ́ pé ó ti tọ́ ló gbé wá síbi Gistlover. Àdàbí jẹ́ ó jẹ́ pé gbogbo ìṣẹ̀dá tó ti pa lẹ́kún tó ti pa sọ́run tó ti bà tí wọ́n jẹ́. Wọ́n ní jẹ́ oráyé gbé. Lace ńlá leléyìí o. This one a big lace. All the lace where they bring out since na big lace and they get shoe and bag sef. Then get shoe and bag. This one a big lace. Lọ́lọ́ọ̀zẹ̀. Mo mọ̀ pé mo ní ṣùkú. Gbogbo àti tẹ́ pa sáyà àti tẹ́ pa sọ́run. Ṣéyàn máa fi hàn. Aṣábí kiri bóyá ń brag fún mi nìyẹn lọ́nà Ìlọrin. Oníwà bá ni wọ́n ràn bá rí dá. Oní ẹ̀wọ̀n ló máa kú sí. Ẹ̀wọ̀n ló máa ti lò gbà. Ẹ̀wọ̀n ló ṣé o rántí ṣé o tó ṣe yẹn. Mo ń bẹ́ẹ̀ dé fídíò ẹ̀ mọ́. Mo ń bẹ́ẹ̀ dé mọ́. Òrìbọ́ lọ́hún ṣe yọ mí nílọrin. Ẹ jẹ́ ká máa ṣe dáadáa ẹ̀yin èèyàn mi. Ẹ jẹ́ ká máa ṣe dáadáa. Ìtìjú ìpẹ́. Èwo nu yín ló fẹnu gbégbẹ́. Ọlọ́run ò dàbí èèyàn. Ṣé rí social media náà ti máa manipulate, wọ́n máa dorí àwọn èèyàn rú. Wọ́n máa ṣe báyìí lórí social media. Agbọ́ ti kúta hanga home market. Ẹ̀yin Adotoshi group of blackmailers. Ẹ̀yin ṣẹpẹtẹ pọ̀n. Ẹ̀yin eruku Òṣòdì. Ye. Ẹ̀yin ti sùn nẹ́nẹ́dà. They cannot post my victory. Ọlọ́run ló ní kó rí bẹ́ẹ̀. Ẹ̀yin ọ̀kadà mi lòdà. Ye. Jẹ́jẹ́ mi ni mo jókòó mi. Ẹ jọ̀ọ́, bẹ́ẹ̀ ṣe ń gbé mi lọ police station. Kí ni nǹkan tẹ́ fẹ́ lọ sọ lọ́hùn? Mo bú Lizzy ó bú tiẹ̀ padà. Àbí kí lè fẹ́ lọ sọ lọ́hùn? Mi ì tí ì ráyè tí. Ẹ̀yin ti bẹ́ẹ̀ ní roller weight. Ó ṣí Ọlọ́run ò bójú mi jẹ́. Obìnrin mi sọ̀tà lẹ́nu o. Ye. Education is not a scam. Ṣé rí tẹ́dá bá ti wà láyé yìí tó bá ti ń wá social media validation ó máa padà ṣubú fọ́tayọ̀ ni. Tẹ́dá bá ti wà láyé yìí tó jẹ́ pé ìkà máa padà kà ẹ́. Àwọn ti jẹ́gẹ́jẹ́gẹ́ bẹ́ẹ̀ ni rùlá. Ó máa lọ far. First to do no dey pain. I like it. Ye. Ebe mi lèmi kúnlẹ̀ nínú kóòtù èmi mò ń bẹ̀bẹ̀.
sùúrù máa dá o sùúrù máa ó dá kí ọmọ ṣe sùúrù ó ṣe Ọlọ́run ò bójú mi jẹ́ ó fẹ́ rí mi sọ́ta lẹ́nu o àwọn ọ̀tá mi padà kágbẹ́jẹ lára ògiri àwọn ti pápá tí ẹ pọ̀n ó ṣe wọ́n dẹ̀ palẹ̀ mọ́ òkú báyìí wọ́n dẹ̀ pín ẹ̀ lẹ́ni tí ò sí Nàìjíríà wọ́n máa ránjú kò wọ́n máa lọ wọ́n máa bọ̀ one bottle of wazoo for me ó yá ẹ raṣọ ẹ̀yin ọmọ Ọlọ́run ẹ raṣọ ẹ sanwó olè ẹ jẹ mí lówó olè kí ló ń ṣe yín máa gbé fáìlì lọ sọ́dọ̀ Gistlover lẹ́yìn onísùúrù lọ́lọ́run wà ye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  ìwúrẹ́ sùlẹ́lẹ́ ó pẹ́pẹ́ ó ṣìkìṣìkìṣìkìṣìkìṣìkì aṣọ lọ́wọ́ gbàgbé mi àwọn tẹ̀gbọ́n rí gbogbo yín ọlọ́pàá máa kó àṣàbẹ̀ẹ́gùn àwọn tẹ̀gbọ́n rírì àwọn bẹ́ẹ̀ni roller waist yeyeye gbogbo ẹ ti wá wà kándàn báyìí àwọn toothbrush kòrò àwọn èèyàn lẹ̀gbẹ́ mọ́gìrì àwọn èèyàn fẹ́ yín múgbẹ́ àwọn ti ṣẹpẹtẹ pọ̀n àwọn ṣẹpẹtẹ rí àwọn ṣẹpẹtẹ pọ̀n àwọn náà ń dó àtànà ń dó níyàn yeyeyeyeyeyeyeye Ọlọ́run o ogun máa ń ṣẹlẹ̀ nígbà míì nítorí pé Ọlọ́run fẹ́ kó dọ́ta mọ́ nígbà míì tó bá ní break Ọlọ́run fẹ́ detach ẹ from your enemy àwọn enemies kan wà gbogbo nǹkan láyé ó ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú rere wọ́n máa mì gbogbo nǹkan láyé you see initially tí àwọn kankan ò bá ṣẹlẹ̀ mí ní dọ́ta mi mọ́ àjàgà níjọba aṣọlé aṣọ ìkéré ni wọ́n fún mi 350 kì í ṣe tọrùn mi yìí o everywhere silent kẹ èèyàn mélòó ló tiẹ̀ bá wa rìpọ́ọ̀sì ọ̀rọ̀ kọ́ọ̀tù ẹni so ẹ̀yin lẹ máa ń fi social media báyé èèyàn jẹ́ ẹ̀rí pàṣírí yín tú ni èèyàn mélòó ló bá wa rìpọ́ọ̀sì victory wa Jésù ló tún bá wa rìpọ́ọ̀sì ẹ̀ kò séèyàn kankan tó rìpọ́ọ̀sì victory wa òrókó súfèé ye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  eléyìí le jù hello ẹ kálẹ́ brọ́dà mi kòrírà mo wà online ni abẹ́bẹ́ kí àwọn ti wá dílọ àdẹ̀mọ̀gbà tó máa tó gbé yín lọ lọ́ọ̀yà wa ń kí yín o dílọ ó yá
Our warriors in Kenya all over the world. Yeah, you know, everybody. It is what I don't need Soro no love. Benny. Like play like joke for like a year and some months now. At least today we. Sorry, sir. Sorry, Dilo. Best caller call. Lawyer no kiwa o. Lawyer no kiwa o. Mo gbọ́ yín Dilo. Only be Arabia wada. The Oduka to Shubelo saying that, but today we have all cause to give thanks to God. Yes. Doni Soro indeed. No. Ìgbàyẹ àti pé onítọ́mọ́ tó ń jà rọ̀ nìkan ẹ̀dọ́ wa kún fáyọ̀ ní. Benny. Thank you Dilo. Ẹ ṣé gan. Gbogbo àwọn olólùfẹ́ mi káàkiri gbogbo àgbáyé wọ́n dúpẹ́ lọ́wọ́ yín. Mo dúpẹ́ lọ́wọ́ yín on behalf of the Lawals and dúpẹ́ lọ́wọ́ yín. Thanks for the smart job. That was a smart one. That was a tactical forensic like kò lè yé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ẹni tó bá tẹ̀lé wa débẹ̀ ló lè yé iṣẹ́ tẹ́ ẹ ṣe kò lè yé and we are not ready to discuss anything about court here and we remain, you know, our humble self, but me, I really appreciate your good job. Yes. I really appreciate your good job. Our learned counsel, yes. Our lawyer, lawyer, yes, Dilo. Lawyer, gbàgbé lawyer, no. Gallant lawyer, ni gbàgbé Dilo, tẹ́ bá rí ihò kékeré ni ihò yẹn ó mount pa síbẹ̀ ni.